ká tó lọ mo ṣàdúrà pàtàkì fún ìmáàmù Ọ̀yọ́ tuntun ní tó fa àdúrà yìí. Mo ti congratulate ìmáàmù pẹ̀lú àwọn kan bẹ gbogbo bí ẹ bá ti rí wọn ibi tí nǹkan ó ti dàrú tí nǹkan tí wàhálà ó ti ṣẹlẹ̀ ẹ ní rí ká bọ́ wájú kámẹ́rà tẹ́ bá ti rí wọn ẹ ti mọ̀ pé wàhálà kan ọ̀tẹ̀ kan bẹ́ẹ̀ àwọn kan bẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dá tọ́lọ̀ dá wọn nu báwọn ó ṣe lo tiwọn tí wọ́n èkó bẹ́ẹ̀ nu ọ̀tẹ̀ náà ni wọ́n bá lọ ọ̀tẹ̀ làwọn dì láyé wọn. Mo ti rí tán tí sáà ń sọ wọn yan èmi ìsẹni téèyàn ó gbé kọlu ìmáàmù tí ń bẹ ń bẹ ẹ̀tọ́ mi ni tí n bá béèrè fún mi ò dẹ̀ ní mi ò nídìí àwọn fámìlì mi lè ní aláwọn nídìí ẹ̀ ntọ́ bá dẹ̀ wọ lọ́run ṣe ànábì náà òun ìní lógun Uhud ọba dẹ̀ fún ní fíkìrì lógun Khandak. ìmáàmù Ọ̀yọ́ tuntun mo ṣàdúrà ẹ̀mí gígùn mo ṣàdúrà àlàáfíà ara mo ṣàdúrà àfọkànbalẹ̀ ráwà ní wíwé tọ́lá Ọlọ́run sí yóò fi àlùbáríkà sí. kódà mi ìbá wà bí ráwà níyẹn bẹ̀ tí wọ́n invite mi mo dẹ̀ ti ní lecture méjì mi mo ní lecture kan nítòsí Ọ̀yọ́ marriage mo tún ní wedding mi náà nìbàdàn ní ọ̀la kan náà tó bá jẹ́ pé invite mi ni mi bá smọ́gbọ́ ara mi débẹ̀ but I was not invited. Mo dẹ̀ mọ̀ páwọn ọ̀tá mi ni wọ́n gáǹgì lọ́tún lọ́sì yìí bí anything bá ṣẹlẹ̀ wọ́n á béèrè pé iv ẹ̀dá èèyàn lè lérò yìí pé sóhun tó ní iv ni mo ní díẹ̀ ní tìtorí pé alábòsí ti síwájú ọmọ dọ́dọ̀ ìyá ẹ̀. Bákan náà mo ṣàdúrà fún àwọn èèyàn pàtàkì méjì tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba Àbújá bàbá pòfẹ́sọ̀ kan mo forúkọ wọn sí sàrà for now wọ́n bá mi sọ̀rọ̀ téèyàn bá ọmọ rẹ̀ sọ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹnìkan tó náà di sẹ́kítọ̀ kan mú lábẹ́ ìjọba ní gbogbo Nàìjíríà ń bẹ l'Ékòó ń bẹ l'Àbújá ń bẹ gbogbo state òun náà bá mi sọ̀rọ̀ òdodo mo dẹ̀ sọ fún wọn pé gbogbo tẹ́ bá ti fẹ́ kàn sọ fún mi Ọlọ́run san gbogbo yín lẹ́san dáadáa. Àmín. Bákan náà mo ṣàdúrà fún bàbá Dr. Awa Ibrahim tí wọ́n ra mọ́tò fún ìmáàmù Ọ̀yọ́ èmi lè ra mọ́tò fún mo ṣàdúrà fún yín o Ọlọ́run ṣàlékún oríire yọ ṣàlékún fọkànbalẹ̀ mo ń sọ eléyìí láti fi dúpẹ́ mọ́tò tẹ́ ra fún ìmáàmù Ọ̀yọ́. Ẹni tí ọba nìkan ní jọ lójú pé tóun náà dẹ̀ ní nǹkan báyìí Ọlọ́run ṣe fẹ́mi náà tẹ́yìn náà mọ̀ mi ò jẹ́ bínú orí Ọlọ́run lára ẹnì kankan mi ò jẹ́ bínú orí Ọlọ́run o wàláì mi ò jẹ́ bínú ètò Ọlọ́run ṣe fẹ́mi náà ó tó mi gbèrú mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ tí ẹ ronú láti ṣe yẹn thank you very much sir naskurukum wallahu yasurukum adúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run bá adúpẹ́ fún Dr. Awa Ibrahim. Ẹ wá rí gbogbo àwọn tó jẹ́ pé ẹ nírí wọn nínú kan àfikọ́tì ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀yin nu Ọlọ́run bàbá wa láàfin ọba Abdulhakeem Ọ̀wọ́adé mo ti ṣe wá sí kankọjá lọ mo ráwọn èèyàn tán call attention ni pé ṣé kìí ṣe bàbá lẹ̀ ń bá wí èmi àìrọ́bà àfin lọ́yọ̀ọ́ bínú bá bẹ́yàn bá ṣe ń tó dùn ní àjọ sọ́njọ́ abápàdé ni bàbá wa Abdulhakeem ẹlẹ́wọ̀n ẹ̀tù Ọ̀wọ́adé mo ṣàdúrà fún yín o Ọlọ́run kó bá mi dúró tì yín Ọlọ́run kó bá mi pẹ̀lú yín mo wá ṣàdúrà fún gbogbo ọmọ Ọ̀yọ́ látòkè délẹ̀ àṣeyọrí ní ọmọ jẹ́ ti gbogbo wa ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ̀bá ní sí akéwògbà góòlù tó anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá acres of land thousands of acres of land a ní tó bá fẹ́ a ní industrial a ní ti farming ẹ bá wa dòwò pọ̀ Ọlọ́run ó dúró tì yín. Àràfà 2026 a sì ń gbèrò ẹ pè wá láàrin bí ọ̀sẹ̀ kan sásìkò yìí ó possible kí gbogbo ẹ̀ kásẹ̀ ńlẹ̀ tó ti kásẹ̀ ńlẹ̀ ní majority ibi ní Nàìjíríà umura Ramadan ẹ tẹ̀lé iléeṣẹ́ wa àjọ wà ń bẹ̀ ni àdẹ̀jọ gbádùn ìjọba ẹni wọ́pọ̀ ẹni wáyà ẹ mẹ́sẹ̀jì wa lórí WhatsApp number wa 08057818180 London ló wà ní Amẹ́ríkà ló wà ní ìlú tó wà náà níyàwó àtọkọ ẹ̀ wà ní Nàìjíríà African country Arabian country gbogbo ẹ̀ náà lọ́wọ́ jà iléeṣẹ́ wa dé ẹ pè wá ọlọ́wọ́ wọlá over 1000 ọkọ àtìyàwó tí wọ́n ti rí tí wọ́n ti dọ́kọ àtìyàwó látara wa gbogbo ẹ̀yin yòókù náà tẹ́yìn náà wá Ọlọ́run ó pèsè ẹ̀fín láàbí rẹ́kọ̀dì àmọ́ iye àwọn tí wọ́n ti marry to wa they are more than 1000 throughout the world Ọlọ́run fà àlùbáríkà sí bí wọ́n ṣe fẹ́nu bàjẹ́ tó ó tún pọ̀ sí ojoojúmọ́ ni. Bákan náà ẹ mọ ọmọ yín wá sí ilé kéwu àti skul wa àwọn ọmọ náà ó la àlùbáríkà. Ramadan ti dé kò tó sùn méjì mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń dìde láti sponsor wá sí wa ẹ tètè dìde ká tètè sanwó rédíò tẹlifíṣàn ìwọ̀nba tọ́lọ̀ bá ní ká lè ṣe lọ́dún yìí because wá sí pọ̀ fún mi ní Ramadan lọ́dún yìí mo ti wà búùkù ní London mo ti wà búùkù l'Amẹ́ríkà mo ti wà búùkù ní Côte d'Ivoire ẹ̀yin ará Côte d'Ivoire pàápàá jùlọ àwọn èèyàn mi l'Abidjan ǹjẹ́ second Sunday àbí first Sunday ní Abidjan gbogbo yín ẹ kú múra ní Kútọ́nù yes ẹ kú múra kámọ́ tí wàá sọ ti Nàìjíríà tó pọ̀ tí ò níye gbogbo yín tẹ̀ mọ́ tẹ́ fẹ́ pè wá fún wa sí tẹ̀ tí yọjú ẹ jẹ́ ká tètè rí yín ká lè wò bóyá sì lè possible àbí kò lè possible 08057818180 08035066122